educate àwọn èèyàn especially àwọn tó ju wọn dúdú láti lè mọ̀ tàbí láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n máa gbé tí nǹkan kan bá ṣe wọ́n. Ṣé wọn ẹlòmíì máa wà bóyá bí kí ara wọn máa gbóná, kára yẹn gbóná sódì, ó ní kó máa bẹ̀rẹ̀ sí ní confusion. Ẹlòmíì ò kí ń ronú pé bóyá ilé ìwòsàn ló yẹ káwọn lọ. Àwọn míì máa ń bìlì pé bóyá iṣẹ́ èèyàn ni. Iṣẹ́ tó yẹ kí wọ́n máa rọ́mi lé irú ọmọ ẹgbẹ́ yẹn lórí kí temperature yẹn lè wálẹ̀. Ẹlòmíì wọn tún máa fi rọ́ọ̀bù pa lára, wọ́n lè kẹ́sẹ̀ síná, wọ́n lè bẹ̀rẹ̀ sí fi rọ́ọ̀bù bọ́ lójú, gbogbo àwọn nǹkan wọ̀nyí tún máa ń dákun ni. Torí ìdí wọ̀nyí èmi ṣe ronú pé kí máa ṣe àwọn nǹkan wọ̀nyí láti lè máa jẹ́ kí ojú là sí. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé díẹ̀ nínú àwọn ìpèníjà ilé ìtẹ̀sí fojú? A sọ pé bóyá ẹ lè má sọ bí ìtàn yẹn ṣe lọ, ṣùgbọ́n àwọn ìpèníjà wo ló ṣeé ṣe kí àwọn tó bá fẹ́ yan irú iṣẹ́ yín láàyò kí wọ́n dojú kọ? Kò sí iṣẹ́ tí ò ní ìpèníjà, gbogbo iṣẹ́ ló ní ìpèníjà. Ṣùgbọ́n eléyìí tó kàn wà fífẹ́ tó dàbí pé ẹni iṣẹ́ téèyàn bá yàn láàyò kéèyàn máa fi àdúrà kún. Torí pé kò sí iṣẹ́ tí ò ní challenges tẹ̀. Ìgbà míì máa ń wà lọ́pọ̀ ìgbà tó jẹ́ pé nínú gbogbo tó bá ti jẹ́ bí ó bá ṣáà ti jẹ́ bí onímọ̀ ìlera àbí anything tó bá ti ní ṣe pẹ̀lú health, challenges pọ̀ tá a máa ń fèsì fún àpẹẹrẹ ẹlòmíì máa sì kó máa wà lé wọn ò ní tọ́jú ẹ̀. Wọ́n bá rí pé ẹ̀mí ẹ̀ tí wá ń jábọ́ lọ wọ́n máa rọ̀ṣẹ̀ lọ wá sí hospital. Wọ́n bá ti wá rọ̀ṣẹ̀ lọ hospital tí wọ́n bá ń tọ́jú ẹ̀ tẹ́ni ẹ bá wá padà wọ́n lè ní dókítà lọ pa. Àwọn kan tó máa ń wà tó máa ń ṣẹlẹ̀ tó bá ń rọ̀ṣẹ̀ yàn wá sí hospital bóyá irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti wò ó náà ó ti kú. Wọ́n wá gbé ẹni tẹ́ bá lọ examine nínú mọ́tò tẹ́lẹ̀ pé ẹnìyẹn ti kú tẹ́ bá dà ẹ máa gbé lọ sí general hospital wọ́n tún máa pariwo wá ní ẹ̀ tó dáa lóhùn. So oríṣiríṣi challenges la máa ń face ṣùgbọ́n gbogbo ẹ lọ ni pé Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Kò sí iṣẹ́ tí ò ní challenges. Kódà kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tí wọ́n wà lóde lásìkò yìí? Ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́, fún gbogbo ọ̀dọ́. Gbogbo ọ̀dọ́ pátápátá. Ìmọ̀ràn fún gbogbo ọ̀dọ́ pátápátá ni wípé kí wọ́n mọ nǹkan tó ń ṣe. Kí wọ́n mọ nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ kókó jù ni pé àwọn youth ìsìn wọ́n ti ń mú àwọn nǹkan kan mọ́ ìwà wọn táwọn rò pé àwọn fi ń ṣe guide tó dẹ̀ ń balẹ̀ ayé wọn jẹ́. Bí irú àwo. Fún àpẹẹrẹ àwọn ọmọ tó máa ń mu Colorado, wọ́n máa ń mu àwọn oríṣiríṣi ìmúrúkọ ẹ̀ tó pọ̀, wọ́n máa ń ju àwọn ọkọ̀ sínú soft drink tó máa ń mú. Tó jẹ́ pé nígbà tó máa ìmí wọn á fẹ́ sínú oríṣiríṣi ó pọ̀ lọ lóríṣiríṣi. So tó bá ti mu àwọn kinní ìtàn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀. Ẹlòmíì á bẹ̀rẹ̀ sí ṣe bí ẹni pé ó fẹ́ ní ọdẹ orí. Ẹlòmíì lè lọ sẹ́gbẹ̀ẹ́ gọ́tà máa fi búrẹ́dì jẹ omi inú gọ́tà. Ẹlòmíì lè máa larí mọ́pò náà. Ẹlòmíì á kàn máa sáré lẹ́nu oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹlẹ̀. Àti irú ẹ̀ lọ́dọ̀ wa náà bí báyìí tọ́mọ yín mú kiri tá à ń sọ yìí tó bẹ̀rẹ̀ sí dalérú tó lọ fọ́ kíní àwo tó fi ń fabọ́ tí ẹ̀dẹ̀ gé e nítan tó yẹ pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ Ọlọ́run ló yọ. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀. Adẹ̀ ń pariwo tó ṣùgbọ́n àwọn kan ò tí ì gbọ́. Mo tún ń lo àsìkò yìí láti fi sọ fáwọn ọ̀dọ́ wípé kò dìgbà tá bá lọ mu kíní àwọn kan wá náà àwọn fi ń reason. Èmi ò mọ irú reason téèyàn ń mu oògùn olóró fún tó máa lóhùn reason. Ẹlòmíì á mú tán inú aginjù ló ti máa ríra ẹ̀ á máa pariwo Olúwa mú mi já gbangba, Olúwa mú mi já gbangba, Olúwa mú mi já gbangba láìsí nínú aginjù. So tó bá ti mú kíní tán wọn kì í mọ nǹkan tó ń ṣe mọ́. Adé sọ pé àwọn youth àsìkò yìí ni leaders of tomorrow. Tá bá sọ pé leaders of tomorrow ni wọ́n ṣe tó bá ti mú nǹkan tó ti para ẹ̀ dànù báwo ló ṣe wá jẹ́ leaders of tomorrow? So wọ́n gbọ́dọ̀ mọ àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe. Ẹlòmíì á lọ school kò ní ríṣẹ́ bóyá ìyẹn ni ó máa ń ṣe wọ́n. Mi ò mọ̀ àwọn kan wà ẹgbẹ́ náà máa ń kó wọn máa kẹ́gbẹ́ tọ́rẹ̀ bá ń ṣe wọn láwọn náà fẹ́ máa ṣe kò dẹ̀ bá wọn lára mu wọ́n jáwọ́ nínú gbogbo àwọn pálapàla yìí. So advice mo lè fún àwọn youth òde òní nìyẹn. Tá a bá wá ń wo irú àwọn ọ̀dọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé inú ilé kan àbí mìíràn ti jáde. Irú ìmọ̀ràn wo lẹ lè gba àwọn òbí tó jẹ́ wípé wọ́n ti ní àwọn ọmọ tó ti wà ń rúpò yìí? Irú ìgbésẹ̀ wo lẹ lè gba àwọn òbí bẹ́ẹ̀ láti gbé? Irú advice mo lè fún àwọn parents bẹ́ẹ̀ ni wípé àkọ́kọ́ náà òbí gbọ́dọ̀ lágbára lórí ọmọ. Ṣé rí àwọn kan tó máa ń fa àkóbá yẹn rè àwọn òbí kan wà tó jẹ́ pé ẹnu wọn ò ká ọmọ wọn. So àwọn kan tó fa wàhálà yẹn nìyẹn. Òbí mi àti máa kúnlẹ̀ fọmọ ẹ̀ á máa bẹ̀ ẹ́ láti lè correct ayé kò yẹ kó rí bẹ́ẹ̀. Láti ilẹ̀ pẹ̀pẹ̀dẹ̀ ló ti ń ṣẹlẹ̀. Òbí gbọ́dọ̀ jẹ́ òbí lórí ọmọ ṣùgbọ́n kan tó tún dá wàhálà rèé o. Àwọn òbí kan náà wà tó yẹ pé wọn ò tọ́mọ
wọn ò tọ́mọ sógbà tẹ́ ẹ̀ bá ti tọ́mọ báwo lọmọ yẹn ṣe fẹ́ gbọ́rọ̀ sí ilẹ̀ kò possible. Then ó tún máa ń wáyé pé láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti yára wọn tí ìyá ò sì tẹ̀lé bàbá mọ́ so kò ní sí ọmọ yìí àwọn ọ̀rẹ́ ló máa tẹ̀lé láti bẹ̀ lọ gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ ẹ̀ bá ń ṣe lòun náà máa ṣe ṣùgbọ́n àmọ̀ràn tí mo rí tó jẹ́ pàtó ni pé táwọn òbí máa gbàdúrà wọ́n bá ti bá àwọn ọmọ wọn rìn pẹ̀lú àwọn tó ń múra àwọn kan wọ̀nyí wọ́n fa ọmọ yẹn mọ́ra wọ́n lè máa mú lọ sílé ìjọsìn láti bẹ̀ lọ Ọlọ́run lè gbàkóso. Ó dáa, ní ìparí, ǹjẹ́ ó ní irú ìgbésẹ̀ tí ìjọba lè gbé láti mú òpin dé bá lílo oògùn olóró ilé ìtàmẹ́nu? Ìgbésẹ̀ pọ̀ tíjọba lè gbé ṣé báwọn kan ló ta kínní ẹ̀ fún àwọn ọ̀dọ́ tó ń rà bákan ni wọ́n dẹ̀ ṣe ń kó àwọn ọmọ wọ̀nyí wọlé ìjọba tí ó bá ti mú ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ó sì kù díẹ̀ káàdì wọ́n rí pé àwọn EFCC àbí àwọn NDLEA àbí kí wọ́n pe àwọn tó àwọn tí wọ́n bá ń jáde tó bá ń fi ọwọ́ òfin mú àwọn tó ń ta àwọn kìíní ó máa reduce ìyẹn ẹni. Ẹlẹ́ẹ̀kejì àwọn tó ń mu kìíní gangan ó yẹ kó máa mú wọn tó bá ti ń mú wọn tójú wọn bá dá tó kó máa bèbè ìbòlẹ̀ tí ń rà tó bá bẹ̀rẹ̀ sí pé àwọn tó ń ra kìíní lọ́wọ́ wọn gbogbo kìíní ó máa reduce. Lẹ́ẹ̀kan sí fún àwọn ará. Sàmàdé Bọ́lá Ọlábùkún lórúkọ mi. Ẹ ṣeun.